Yeah, mo kí gbogbo ọmọ Yorùbá ní lóko káàkiri àgbáláyé. Orúkọ mi ni Akọgun Túndé ọmọ Àbágun Akọgun Oòduà tí gbogbo yín mọ̀ sí the London celebrity blogger tó ń pè ní David Hamilton lórí David Hamilton Voice tí mo ti jẹ́ leader concerning ọmọ Yorùbá worldwide. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó máa le díẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bí ìṣe mi, mo jẹ́ ìmúdẹ́ pé mo respect culture Yorùbá gan-an ni. Mo dẹ̀ máa ń tàpá sí ẹni tí wọ́n á fẹ́ bà culture Yorùbá jẹ́, especially ká bọ̀wọ̀ fágbà. Ká bọ̀wọ̀ fágbà, ká lè bọ̀wọ̀ fún àwọn ọlọ́ba wa nílẹ̀ Yorùbá, ká lè keep culture wa. Mo dẹ̀ tún máa ń sọ pé gẹ́gẹ́ bí mo dẹ̀ ká bọ̀wọ̀ fágbà, ká má ra gbà fín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Mo máa ń sọ pé but a ní right láti pe àkíyèsí àwọn àgbà wa tó bá hùwà kan tí ò tẹ́ wa lọ́rùn. A ní right láti pe àkíyèsí wọn sí, láti fi ẹ̀dùn ọkàn wa hàn sí wọn pé bàbá màmá nǹkan tẹ́ ń ṣe yìí kò tẹ́ wa lọ́rùn. We have the right in a ọmọlúwàbí manner tí ó ṣe pé bóyá àáròdù sí wọn, bọ̀ a gbọ́dọ̀ sọ pé lùkò dáàdì mọ́mì ìwà yìí o láìkẹ́ báyìí nìkan tí ṣe yìí ó kò dùn mọ́ wa nú. A ní right láti disagree pẹ̀lú wọn tó bá ṣe nǹkan tí yóò tẹ́ wa lọ́rùn. In ọmọlúwàbí manner ẹbí ọmọ Yorùbá tí wọ́n bí nílé tọ́ntọ́ wọ́n dẹ̀ bí nílé lẹ́kọ̀ọ́ tó gbẹ̀kọ́. Bàbá wa Ọbásanjọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn lálẹ́ yìí. Bàbá wa Ọbásanjọ́ ṣe nǹkan kan tó yẹ pé tí mo expect ọ̀dọ́ kò tó jẹ́ kó dúyà mi náà púpọ̀ náà. Torí pé a ti máa ń gbọ́ tipẹ́tipẹ́ pé bóyá Yorùbá ni bàbá Ọbásanjọ́, bóyá kì í ṣe Yorùbá, bóyá Yorùbá ni, bóyá kì í ṣe Yorùbá, ti máa ń gbọ́ tipẹ́tipẹ́. Bọ̀gẹ́ bí ọmọ kékeré táwa jẹ́, àwa gbónjú bá wọn láyé ni. A dẹ̀ gbónjú bá wọn pé bóyá ìlú Òwò náà bí wọn sí ní Abẹ́òkúta. Ìjọba mọ̀ ń pa wọn nìyẹn, bọ̀tà tí wọ́n ń gbọ́ pé bóyá Ìgbò ni wọ́n ṣe Ìgbò ni wọ́n ṣe Ìgbò. Bọ̀ ìwà míì tí bàbá máa ń hù gbà míì, ó máa ń yà wá lẹ́nu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pé bàbá wa ń ṣe wọn kan tẹ́ pé ibi tí Yorùbá ti kọjú sí bàbá máa kẹ̀yìn síbẹ̀ ni. Bàbá máa ń go against interest Yorùbá ni bàbá rẹ̀ ever protect interest Yorùbá rí. Gbogbo nǹkan tó bá máa benefit Yorùbá bàbá máa ń ṣòkó bàjẹ́ ni. Ó dẹ̀ pẹ̀lú bàbá Ọbásanjọ́ tó ti ń hùwà yìí kò yéèyàn. Òun dẹ́ pé ìgbà míì máa ń wà confused, mo ti máa ń dà pé tí àbílù tọ́tọ́ àbí bàbá yìí ó ṣe Yorùbá ni. Ìwà wọn yìí ó ti hàn wípé ẹbí wọn ti sọ ń pa wọn pé Ìgbò ni bàbá wọn, Ìgbò ni kíní kan. Ìwà tí bàbá yìí ń hù yìí bàbá yìí ò hùwà bí àgbà Yorùbá tàbí pé àwọn ohun àmì ìtẹ́jẹ́ ká bá lọ́wọ́ bàbá yìí ò hùwà ẹ̀ náà. Why tí bàbá fi ń go against interest Yorùbá every time? Tó yẹ pé wọ́n respect àwọn àgbà Yorùbá tán ní ẹ̀wọ̀n jíṣòro. Táyì bàbá Awólọ́wọ̀ wà láyé, bàbá Ọbásanjọ́ wọ́n yìí disrespect bàbá Awólọ́wọ̀ Trump ni tán jẹ́ pé bàbá Awólọ́wọ̀ tán jẹ́ kó dé ipò ààrẹ. Tó yẹ pé àwọn àtúnrìnwá ni bàbá Ọbásanjọ́ lọ hand over fún. Now bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tí wọ́n sọ lọ ń rí kíní kan tí fídíò kan tí bàbá Ọbásanjọ́ tó ṣe pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé pẹ̀lú àwọn lọ́balọ́ba kan ní ìlú Ìṣẹ́yìn lé ní tẹ́ pé fídíò ń go viral lórí íńtánẹ́ẹ̀tì nsìn. Mo sọ pé gbogbo wa náà èmi àti rí but màá láti play nínú bíi ìtẹ́ fún àfẹ́náwọn tó bá ti rí kẹ́tù wò àásọ̀ rẹ̀ lórí nípa bí bàbá Ọbásanjọ́
mo ṣe disrespect àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ wo fẹ́kẹ̀ wo. ẹjọ́ ẹ jókòó ẹjọ́ ẹ jókòó. ẹ jọ̀ọ́ ní àkọ́kọ́ Your Excellency the Governor, ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin lọ́balọ́ba orí adé mo kí yín kú jókòó ẹ ṣe tẹ́ wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó ní láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde. ẹ jókòó. ẹ jọ̀ọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire nǹkan méjì là ń bọ̀wọ̀ fún among others age ọjọ́ orí àti ipò. Gómìnà ní ipò tójú tí ẹ ní ọba lọ nígbà tó bá ṣe gómìnà tó bá ṣe gómìnà mọ́ even nígbà tí mo ṣe president ń dọ̀bálẹ̀ fọba ṣùgbọ́n tí n bá wọ yàrá bá ó dọ̀bálẹ̀ fọba. So ẹ jẹ́ kí àṣà wa ká gbé lárugẹ. Now ẹ ti rí ṣé ẹ ti rí nǹkan tí bàbá Ọbásanjọ́ ṣe ṣé ẹ ti rí ṣé ìwà yẹn tí bàbá yìí hù nínú fídíò tẹ́rì yìí ṣé bàbá yìí jọ bàbá yìí jọ ẹni tí wọ́n bí sílẹ̀ Yorùbá tó mú mi Yorùbá dàgbà ìwà tí ọmọ Yorùbá ń hù ṣé ìwà tí bàbá hù nínú mọ́dẹ́rì ṣé ó jọ ẹni tí ẹ̀jẹ̀ Yorùbá wà lára ẹ̀. Bàbá Ọbásanjọ́ láti sọ pé ẹ̀yin lọ́balọ́ba ibi tí gómìnà bá wà tí president bá wà ẹ gbọ́dọ̀ dìde ní ẹ dìde bàbá bá ní pariwo mọ́ àwọn gómìnà àwọn lọ́balọ́ba ẹ dìde ẹ jókòó bàbá yìí wá ń kọ́ mọ́nu bí sójà bàbá ọ̀tí ẹ̀rì gáàdì pé gbogbo àwọn lọ́balọ́ba Yorùbá ló jókòó yìí ẹ dìde ẹ jókòó bàbá wọn ń lẹ́kṣọ̀ àwọn lọ́balọ́ba pé agbára kò sí agbára pé lọ́balọ́ba kò sí lọ́balọ́ba tó ní agbára tí gọ́vnà ní tí president ní wọn ò ní agbára tí president ní agbára tí president gọ́vnà ní àwọn lọ́balọ́ba ò lágbára tó ní wọ́n gbọ́dọ̀ dìde máa di gómìnà kò gbọ́dọ̀ dìde ní abáyébọ́lẹ̀ máa wọ́n bẹ̀ sí àtẹ̀tàn àbáyé lẹ́kṣọ̀ wọn. Definitely lóòótọ́ a mọ̀ pé kò sí nínú constitution Nàìjíríà a mọ̀ pé gómìnà president lágbára ju lọ́balọ́ba lọ torí pé àwọn president gómìnà yìí ló sanwó àwọn gómìnà àwọn ló sanwó àwọn lọ́balọ́ba ilẹ̀ gbogbo káàkiri Nàìjíríà
kì í ṣe pé ẹnu bàbá Ọbásanjọ́ kọ́ ṣe àwọn ẹ̀kọ́ máa lẹ́tọ̀ àwọn ọlọ́ba ló máa ń mọ what to do. bó ti yẹ Yorùbá gẹ́gẹ́ bí kọ́ di pé àwọn aníbàyí máa ń ṣe nǹkan wa kó di pé àwọn British government kọ́ di pé kọ́ tó wá ba àṣẹ wa jẹ́ gbadina ní Ọ̀yọ́ empire láti gbogbo ẹ̀ táìmì yẹn ọba lọ lórí gbogbo nǹkan kó di pé wọ́n da gbogbo ẹ̀rú wọ́n sì dàrú náà ni ẹ wọ́n gbé àwọn impose àwọn àmì gbogbo wọn lé wa lórí àdéhùnbá yìí bẹ́ẹ̀ but culture Yorùbá yẹn ó ìwà lára wa tẹ́ pé a gbọ́dọ̀ fojú pa àwọn ọ̀dọ́ba lẹ́wà a gbọ́dọ̀ máa fún wọn respect tó due fún wọn. bó bàbá Ọbásanjọ́ jẹ́ èèyàn kọ́dẹ́ pé ìgbéraga tó ti ń bá wọn lò látìgbà tó ti bí wọn ìgbéraga pé ta ló tèmi mo tó báyìí èèyàn kan ò tó mi especially nílẹ̀ Yorùbá. ara nǹkan tí bàbá Ọbásanjọ́ fi ní pẹ̀lú gbogbo ọmọ Yorùbá ilé tẹ́ pé wọ́n expect kọ́ máa họ́nà wọn kọ́ sọ wọ́n di irú wọ́n jealous irú position tí bàbá ọjọ́ méjì bá wọn yẹn parí bàbá Awólọ́wọ̀ ọ̀dà mẹ́ta inú bàbá Ọbásanjọ́ ò dùn ìwà tí bàbá Awólọ́wọ̀ hùlẹ̀ ni Yorùbá fi ní respect bàbá Awólọ́wọ̀ bàbá Ọbásanjọ́ kò ní respect half respect tí bàbá Awólọ́wọ̀ ní ìwà tí bàbá Ajásìn hùlẹ̀ ni Yorùbá fi ní respect bàbá Ajásìn bàbá Ọbásanjọ́ ní half respect tí bàbá yẹn ní. Adésànyà ìwà tó ń hù àwọn bàbá Bọ́lá Ìgè làwọn Yorùbá fi ní respect ọ̀dà mẹ́ta kan gbé àwọn bàbá Jákàndé tí wọ́n fi respect fún àwọn leader Yorùbá làwọn eléyìí bàbá Fáṣọ̀rántì wọ́n fi respect wọn ìwà tó ń hù ni bọ̀ bàbá Ọbásanjọ́ máa ń go against interest Yorùbá all the time ní ìgbéraga ẹ bá rántí pé bàbá Ọbásanjọ́ ti sí bàbá Ọbásanjọ́ yìí àwọn pòlífẹ́lá wọ́n jọ ṣe é kéré dàgbà ni I think they went to secondary school pẹ̀lú bàbá Mùsùlùmí Abíọ́lá ọmọ ìlú kan làwọn méjèèjì wọn pẹ̀lú the late Fẹlá Aníkúlápó Kútì ta ló súnlé Fẹlá ta ni president time bàbá Ọbásanjọ́ ìlú wà ń bẹ Ọbásanjọ́ ni president this very man this wicked bàbá yìí ló wà ń bẹ time yẹn tó ń lọ súnlé mama Fẹlá tó ju mama Fẹlá lẹ̀ látòkè a 75 years old woman tó pa àwọn yẹn dànù wọ́n tún wá ilé tó wá burú jù náà ni pé wọ́n tún wá gbalẹ̀ ilẹ̀ tó ní wọ́n bẹ̀ tó wọ́n wọlé tó wọ́n tún wá gbalẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wá gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹni tí ẹ pé wọ́n jọ wá láti ìlú kan náà nìyẹn o tọ́jú ọmọ ìkíra wọn o ọmọ Mr. Nobody ní ọmọ bàbá Ọbásanjọ́ yìí o gbàtà àwọn Kútì family ti wà wọ́n ti ń jẹ́yàn ọmọ Mr. Nobody lòun o Ọlọ́run dẹ̀ wá gbéga kò wá mọ iye rẹ̀ mọ̀ kò tẹ̀ mọ́ ibi tí Ọlọ́run gbé mu sí ó wá bẹ̀ sí ìgbéraga yẹn wá gbé wọ̀ ìgbéraga gbé bàbá yìí wọ̀ tẹ́ pé wọ́n kàn ní anybody lẹ́gbàá ni àwọn ló pa àwọn Fẹlá àwọn ló súnlé màmá Fẹlá àwọn tó gba alẹ̀ lọ́wọ́ wọn. ẹ bá wọn ti ní òkúta panel pàtàkùn bèrè lọ́wọ́ bàbá Ọbásanjọ́ oníkiri state government tani president that time tani head of state time yẹn decree nothing rule tani head of state only military head of state àwọn òun ló appoint military government wà ní Lagos state order tó bá ti fún láti dodonbras ní governor Lagos state máa tẹ̀lé wọ́n ní kò gbalẹ̀ yẹn wọ́n pa àmọ́ yẹn pa gbé on no soja àdúrà mẹ́ta wọ́n compensate their family yẹn this wicked man wọ́n compensate family àwọn Fẹlá wọ́n compensate kò pa màmá wọn pé wọ́n pa màmá àwọn Fẹlá wọ́n compensate kò gbalẹ̀ lọ́wọ́ wọn wọ́n compensate kò wọ́n sún lé wọn ẹmọ yẹn kò dúkìá tó súnmọ́ lé yẹn màmá Fẹlá òun obìnrin tó tẹ̀lé àwọn bàbá wa Awólọ́wọ̀ àwọn Sàrdáná Sókótó Nnamdi Azikiwe àwọn bàbá Adérẹ̀mí tó ń jà fún independence Nàìjíríà tí bàbá Ọbásanjọ́ yẹn jẹ́ tó di president tó di head of state tó bá di president nù ẹ̀ tó enjoy ilé ni màmá yẹn ni this same bàbá yìí ló padà wọn tó balẹ̀ ayé màmá yẹn jẹ́ who is Ọbásanjọ́ gbà tí bá àwọn màmá Fẹlá àwọn bàbá Fẹlá tó ń jà fún independence Nàìjíríà ọmọ Mr. Nobody ni was nobody àwọn president kan náà nobody náà bàbá ìlú wa ló ti ṣekú pa màmá Fẹlá through wickedness pẹ̀lú àwọn okòólé pẹ̀lú àwọn kìnnì pẹ̀lú àwọn dáhùn tó ń ro tank lọlé Fẹlá tó ń lọ súnlé Fẹlá tó ń gbalẹ̀ yẹn lọ́wọ́
this wicked man bàbá yìí kí ni ẹ̀ṣẹ̀ tí Yorùbá ṣe bàbá Ọbásanjọ́ ẹ sọ fún mi tí Yorùbá bá tó ń fojú Yorùbá gbolẹ̀ báyìí every time kó máa sọ pé àwọn lọ́ba wa nílẹ̀ Yorùbá pé ẹ dìde ẹ jókòó lójú gbogbo àgbáyé tí gbogbo àgbáyé ń wò wọ́n tó bá yá màdùbálẹ̀ ara nìkan láṣojú ayé bá dé màdùbálẹ̀ rẹ̀ kí ni kan láṣojú ayé ó dẹ̀ ń sọ pé wọn ò ní ra àtijọ́ kò gbọ́dọ̀ dìde tí president bá wà tí president tó bá dé tí gómìnà bá wà ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ dìde ni ó dẹ̀ ó ń lẹ́ṣọ́ wọn bẹ́ẹ̀ mọ́kẹ́ ẹ dìde pẹ̀lú ìpariwo mọ́ wọn bí kọ̀mọ̀dà àwọn sójà tó ti mọ̀ pé wọ́n gbọ́dọ̀ dìde tó bá dìde eléyìí tó bá dé inú wọn ó máa lù sí iṣẹ́ ìlọ́yọ̀ kejì ni torí pé governor have the right kan wà nǹkan tí mo lè kàn remove ẹni ọba tó wà ń bẹ̀ torí wọ́n da governor ni àwọn ọba yẹn wà and governor lè remove wọn so governor wà lórí dúró tí ọba kan wá dúró kó sórí gungun tó rọ pé wọn ò dìde ọba yẹn á rí pé gẹ́gẹ́ bí kan tí wọn Nàìjíríà tó bá dé la bọ́ọ̀tún lánàá wọn kàn wá nǹkan àti lẹ́sẹ̀ ni wọn wá remove ẹ̀ wọ́n lè remove sórí Lamido sorry Lamido Sanusi Lamido lọ́jà yẹn Lamido Sanusi mẹ́jọ remove ẹ̀ ní kíní lọ́jà yẹn ní Kano wọ́n yìí máa remove ẹ̀ dẹ̀ so ẹ̀yin tẹ́ bá ń blame ọba yìí pé ọba yìí máa dìde ọba yìí mọ̀ nǹkan náà ṣe kò tó ọba dìde they will remove them àwọn àǹkan tó lẹ́tẹ̀ wọ́n á remove wọn aláàlúkọ̀ àwọn akọ̀ pariwo tí ni àwọn àwọn kàṣí wọn lẹ́sẹ̀ so díẹ̀ la lè blame ọba yìí mọ́ ọmọ tí wá tó wọ́ wọn ńlẹ̀ òun la máa báwì ọmọ tiwa tí ò ní regard tó àwọn preach pé wọ́n ní nǹkan méjì ní gẹ́gẹ́ bí Yorùbá gẹ́gẹ́ ká mọ̀ position with authority ẹ̀yin preach pé kí wọ́n respect yín ẹ̀yin ẹ̀dẹ̀ respect àwọn èèyàn ẹ̀yin ẹ̀dẹ̀ respect àwọn èèyàn ìgbéraga yìí ni Abacha torí ẹ̀ fẹ́ pa bàbá yìí lọ́jọ́ yẹn ìgbéraga yìí náà Abacha sọ pé this man is too arrogant for his likeness tó fẹ́ pa gbàgbọ́ jẹ́ pé ó ti wà arrogant jù kò sí kó ṣe kú pé ó rí pé ó ní ìgbéraga pé he's just too arrogant kò sẹ́ni tó tó bàbá Ọbásanjọ́ gbogbo ni wọ́n máa wo èèyàn ńlẹ̀ báyìí ni òun ló fàdé pé ó rí ẹ̀dà tí mo sọ pé kò sí ọmọ Yorùbá kan tó di president lójú Ọlọ́run wá jùlọ ní táìmù bàbá Bọ́lá Ahmed Tinubu yìí Ọlọ́run jùlọ ìbínú yẹn oró yẹn ìwà àánú ẹ̀ dọ̀lá mẹ́ta dáàtọ̀ pé ìgbà tí Abíọ́lá sọ pé Abíọ́lá kọ́ ni mẹ̀sáyà tó rédẹ̀ pé wọ́n ti pa Abíọ́lá yẹn kò jí sòro tẹ́ pé ọmọ Yorùbá àtẹ̀tẹ́ pé lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀jẹ̀ Yorùbá ló wà lára bàbá Ọbásanjọ́ tí ó yẹ kó sọ nǹkan mẹ́rin lẹ́nu tí ó yẹ kó dẹ̀ sọ pé fẹ́ contest wọ́n á tẹ̀sọ́ pé wọ́n á contest pé ńláyé òun ní contest ọmọ ìlú òun lẹ́ni tí wọ́n pa tó ń win election yẹn ọmọ Abẹ́òkúta ni òun tẹ̀lé bá wọn contest òun bá kò sí nǹkan náà lè sọ fún tó kò yẹ kó bàbá yẹn ò ní tìjú ni ìkànnì kò yẹ kó òun fẹ́ contest ìgbà tí wọ́n àná election ọmọ sọ́lórí ètò mi rí táwọn dá nọ́mbà pàtó wọ́n àná election bàbá Abíọ́lá the first president bàbá tí general Babangida pè kó wá di interim president time yẹn ni Chief Olúfàlàyé ọba Olúfàlàyé náà pè kó wá di president Nàìjíríà kó wá di interim president Nàìjíríà kẹ́ bí ọmọlúwàbí èèyàn tó ní kọ́ṣọ́ tó ní bẹ̀rù Ọlọ́run tó dẹ̀ respect kọ́ṣọ́ ilẹ̀ Yorùbá ọba Fàlàyé reject now fún àǹfààní yìí tẹ́ bá ti gbọ́ mo ti sọ táwọn dáhùn lórí ètò yìí ẹ lọ wo interview mi pẹ̀lú bàbá Chief Olúfàlàyé interview mo ṣe fún bàbá Olúfàlàyé lẹ́wọ̀ ó wà lórí David Hamilton voice 234 both YouTube and kìíní ẹ lọ wò ń bẹ̀ ó ti mú interview bàbá Olúfàlàyé ọ̀pọ̀ bàbá Fàlàyé pé kó wá di interim president pàtí wọ́n gbọ́n pa Abíọ́lá tán no before game I'm sorry kó ní gbọ́n pa Abíọ́lá pàtí wọ́n àná election Abíọ́lá bàbá Fàlàyé reject ó lóun ò ṣe ó tún pe bàbá Jásín kó bá Olúfàlàyé sọ̀rọ̀ ọ̀rẹ́ láéláé ọjọ́ tí mo béèrè lọ́wọ́ bàbá nígbà tí mo ti rẹ́ bàbá Olúfàlàyé pé bàbá kí ló tẹ̀ bàbá ńláyé òun ò lè gbà pé báwo ni máa gbà
ọmọ Yorùbá ni ẹ tó win election ọmọ Yorùbá ni tó win election ọmọ Yorùbá ni náà àná election ẹ̀ báwo ni máa gbà òní ìrànwọ́ ìṣẹ́lẹ̀ kan tó yẹ pé the same ìlú náà ti jáde sí Abẹ́òkúta ní bàbá àṣìfẹ́ nílẹ̀ kan lọ́ọ́ gba àpò yẹn ọjà yẹn tí ò láàsì níbẹ̀ Fálàyé reject ẹ̀ náà ó lóun ò fẹ́ kẹ́ bá lè mọ̀ pé àwọn kan wà tó yẹ pé ó ní integrity láyé tó dẹ̀ nífẹ̀ẹ́ wọn Yorùbá dénúdénú tó dẹ̀ believe in Yorùbá culture ibi gbà yẹn bàbá Fálàyé ìṣẹ̀dọ̀ ń kọ̀tẹ́ ìfẹ́ lẹ́sọ̀ tó ti ìjọba kan tó pé láyé pé jẹ́nà tó fún jẹ́nà Àbákà pé do you know the island you want to hand over to Olu do you know Chief Olufalaye have worked with him before do you remember Olufalaye have worked with him before Chief Olufalaye is the most dangerous Yoruba man after Chief Obasanjo Awolowo he's going to deal with all of us to hand over fún let's hand over to that our oga he's going to protect our interests he's going to sọ fún Àbákà time jẹ́nà Àbákà yẹn pé láyé ò gbọ́dọ̀ hand over fún Chief Olufalaye o pé after Chief Obasanjo Awolowo ẹ̀dọ́ tó burú nílẹ̀ Yorùbá nìyẹn pé ṣe ó rí mẹ́bà pé orí bá wọn ṣe rí ó máa dì pẹ̀lú gbogbo wọn ni tí wọ́n gbà bá wọn jẹ gbé Chief Olufalaye tó yẹ pé he was a minister under Babangida minister of finance ó ti secretary of federal government Babangida support ológun mọ oríyàn tó jẹ́ wọn pé kì í ṣe ọmọ àlè Yorùbá oníkan àdó wà fún ilé tó mọ̀ pé ó máa ta Yorùbá yẹn which bàbá Ọbásanjọ́ kí lẹ̀ṣẹ̀ tí Yorùbá ṣe bàbá Ọbásanjọ́ tó fi ń disrespect Yorùbá every time tó fi wà gbolẹ̀ every time ṣé olóòótọ́ ṣé bàbá Ọbásanjọ́ ṣé ọmọ Yorùbá ni máa yí àbí Ìgbò àfẹ́mọ̀ agbọ́dọ̀ mọ̀ ìtàgé agbọ́dọ̀ mọ̀ ṣé ọmọ Yorùbá ni àbí Ìgbò pàṣẹ ń gbọ́ ó ti pé gbàdá rúmọ̀sì nígbà míì a máa rò pé rúmọ̀sì lè má ju tọ́ ó jẹ́ gàtà kò jẹ́ gàtà ṣé kò sí Fara Johnson pẹ̀lú wàá bàbá yẹn ń wù yìí ó tún wá ń dójú àwọn ọlọ́balọ́ba oní ìgbà tó wà ní president o this man mo sọ pé báyìí is full of arrogance ó sọ pé ẹbí àgbọ̀ nínú kìíní yẹn ó ní pé o ìgbà tó wà ní president ẹ ṣe àgbọ̀ nínú kìíní yẹn lẹ́ẹ̀kan wọ́n lè dọ̀bálẹ̀ fún lọ́balọ́ba bọ̀ tó ń bá wọnú yàrá ó máa dọ̀bálẹ̀ fún wọn ní lójú àwọn lọ́balọ́ba ta ni máa yí ná ṣé Yorùbá ni máa yí ṣé Yorùbá ni àbí Ìgbò ni bàbá Ọbásanjọ́ tẹ́ pé Yorùbá ó máa ń fojú Yorùbá gbolẹ̀ every time kò dẹ̀ fẹ́ kí Yorùbá respect ẹ̀ ọ́ dẹ̀ fẹ́ kó sọ ẹ́ di leader kó wọ́n treat as leader ní Yorùbá òun ló fà dé pé gbogbo nǹkan tó ṣe pé o ṣe president ṣe gbogbo ẹ̀ nílẹ̀ Yorùbá pé o ṣe president lẹ́ẹ̀mejì former head of state and president of Nigeria tí àwọn Yorùbá náà ti respect ẹ̀ as leader Yorùbá ó dẹ̀ ń dùn ọ̀la mẹ́ta ó fẹ́ kó máa nǹkan ló ń dùn yẹn bó ṣe ń dákọ̀ bàbá Awólọ́wọ̀ iṣẹ́ dáadáa tí Awólọ́wọ̀ ṣe lẹ́nu ọ̀dọ́ respect bàbá Awólọ́wọ̀ mo sọ lẹ́kọ̀ọ́ yẹn iṣẹ́ dáadáa tó ṣe lẹ́ni tí bàbá Awólọ́wọ̀ bá wà tó dálẹ̀ wọn ni máa remember bàbá Awólọ́wọ̀ kò sí ọmọ Yorùbá ló lè gbàgbé bàbá Awólọ́wọ̀ kò sẹ́ni tó rẹ́kọ̀dù bàbá Awólọ́wọ̀ ní gbogbo Nàìjíríà òun ló fà dé pé wọ́n fi ń celebrate bàbá Awólọ́wọ̀ lẹ́yìn ikú every time lójoojúmọ́ bàbá tí ó bá gbà lè tán kò tẹ́ ló máa celebrate ẹ ṣé ìwà burúkú yìí náà fẹ́ celebrate ẹ̀ fún pé ṣe ń fojú Yorùbá gbolẹ̀ yìí báà lèèyàn ṣe máa disgrace àwọn lọ́balọ́ba wa torí pé agbára wà lọ́wọ́ ẹ torí pé ó jẹ́ president rí ìgbéraga yẹn wá gbé àbá yìí wọ̀ kò tiẹ̀ wá ti sọ̀rọ̀ kò tiẹ̀ wá pé kò tiẹ̀ ní límìtì mọ́ kí ni ẹ̀ṣẹ̀ tí Yorùbá ṣẹ̀ tó fi ń dóṣù Yorùbá fi tàn báyìí bàbá Tinubu fẹ́ di president lọ́jọ́ yẹn owó gbọ̀ngàn ìwọ ló tún jáde tó tún lè pẹ̀lú àwọn aráàta pé kán jáde kán bẹ̀ sí demonstrate wọn bá pa wọn ẹ̀kẹ́ ìbádé gàdá gbọ́ ẹ̀rú so that ẹlòmíì ò ní tó ẹ̀ńlẹ̀ Yorùbá so that bàbá Bọ́lá Ahmed Tinubu ò ní débẹ̀ ẹ tó wá bẹ́ẹ̀ lé tó wá sọ sí fún support yẹ bàbá yóò máa sọ bó máa tó sọ̀rọ̀ burúkú pa ẹ̀ bàbá yẹn ni ọmọ nínú kó náà tí wọ́n tó sọ pa bàbá yẹn tán lórí kò fẹ́ kó débẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni Yorùbá ṣe bàbá Ọbásanjọ́ ẹ̀yin Yorùbá bá àbẹ̀lọ́ bàbá yìí pé ẹ̀ṣẹ̀ wo ni Yorùbá ṣe yín náà they fi ń wà báyìí pẹ̀lú ọmọ Yorùbá every time ìwà náà náà hù mọ́sọ́dẹ́kọ̀ ìwà náà náà hù pé tí wọ́n hù pẹ̀lú one of our general nílẹ̀ Yorùbá bóyá Olúlẹ̀ Àbólútóyè ẹ̀dọ́ bá ń di omi ò rántí ìkan náà méjì yẹn tí yẹn lọ́wọ́ bá wọn pé wá bàbá yìí pàtó àwọn tó ń wà ní àmì
Baba Obasanjo was president, that was head of state that time. Pé wá má jẹ́ káwọn Hausa yìí máa tì anyhow. Àwọn wà lẹ́yìn àwọn Yorùbá wà ń bí rẹpẹtẹ. Má jẹ́ káwọn bí máa tì anyhow. Àwọn wà ń bí náà. General Olúbàjò wà ń bẹ̀. General Olútóyè wà ń bẹ̀. Olútóyè wà ń bẹ̀. General Olúyè wà ń bẹ̀. General Akin Adé wà ń bẹ̀. General Jẹ́bẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n àwọn Yorùbá dákọ̀ wọn pé wà ń bí pé wá àdè má jẹ́ káwọn Hausa yìí máa tì anyhow. Wọ́n dẹ̀ lọ kókè ó yí padà wá kó abáǹsọ létà. Àfẹ̀yìn láàfin àbọ̀ ó ní kó padà àwọn pàdé máa débẹ̀. This wicked bàbá yìí this bàbá yìí tó wicked yìí ló lọ gbé àwọn Hausa kó wọn jọ àwọn jẹ́ náà yẹjẹ ayé àgbà jẹ́ Danjuma kó wọn jọ ní ẹjọ́kọ̀ wọn jókòó síbẹ̀ ó ní kó repeat nǹkan tó sọ Bangida ó ní repeat nǹkan tó sọ lọ́dọ̀ àwọn ọ̀sán tẹ́lẹ̀ tó wà repeat bàbá yìí dẹ̀ repeat inú mọ́tò bàbá yìí wà pé ikú mẹ́ta wọn ní kó máa lọ inú mọ́tò ló wà kó tí délé tán lè táyà bàbá yẹn Yorùbá ẹgbẹ́ ẹ̀ ni so báyìí wicked kò ní tẹ̀sí Yorùbá ó wicked ó pé ó ń gbógun ti Yorùbá ni ṣé òótọ́ lóòótọ́ nǹkan tẹ́ níwọ̀n yìí ṣé bàbá yìí ṣé ọmọ Yorùbá ni àbí Ìgbò afẹ́ mọ̀ ṣé Yorùbá ni máa yí àbí Ìgbò ẹ wo bó ṣe disrespect àwọn ọba tó disrespect àwọn ọba wa nílẹ̀ Yorùbá kí Yorùbá gbà lọ bàbá yìí kí lè ṣe wa ẹ bá wa bè lọ Baba Obasanjo